Àwọn ẹgbẹ́ ọmọ Ilajẹ kọ̀wé Pajawiri sí Akeredolu. Ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Ẹgbẹ ọmọ Ilajẹ ti kọ̀wé ẹ̀bẹ̀ ránṣẹ́ sí arákùnrin Rotimi Akeredolu tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo lórí ìgbésẹ̀ tí wọ́n láwọn èèyàn kan ń gbé láti yẹ àgámọ́ igbákejì rẹ̀ ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayédàtiwá nídìí. Ẹ̀dà lẹ́tà ọ̀hún èyí tí igbákejì adarí ẹgbẹ́ yìí ọ̀gbẹ́ni Ọlá Ajídìbò buwọ́lù ni wọ́n fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹfà ọdún yìí. Ajídìbò ní kò sí ìròyìn aburú kan táwọn èèyàn ń gbọ́ nípa ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀, ṣùgbọ́n ohun tó ń kọ àwọn lóminú ni pé nǹkan ti fẹ́ máa yí padà nítorí ohun tí wọ́n ń gbọ́ nípa ìpínlẹ̀ náà kì í ṣe ohun tó dùn mọ́ àwọn nínú rárá. Ó ní àìsí nílé àkẹ́tì tí ń fún àwọn ọlọ̀tẹ̀ kan láǹfààní láti já ìṣàkóso ìjọba gbà tí wọ́n ti fẹ́ sọ ọ́fíìsì igbákejì gómìnà di yẹpẹrẹ. Ó ní ìdí rèé tó fi ṣe pàtàkì láti tètè pe àkíyèsí Akeredolu sí ọ̀kan òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tí kò bójúmu tó ń wáyé lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ rẹ̀, èyí tó kan ọ̀kan nínú àwọn ọmọ Ìlàjẹ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọkùnrin ọ̀hún ní ó dá àwọn tí àwọn jẹ́ ẹgbẹ́ ọmọ Ìlàjẹ lójú tó àdá pé arákùnrin kò tí ì gbàgbé àtìlẹ́yìn tó rí gbà láti ẹkùn àwọn àti pé àwọn èèyàn agbègbè náà kò lè sọ bí inú wọn ṣe dùn tó nígbà tíjọba àpapọ̀ fún ìpínlẹ̀ Ondo níwèé ẹ̀rí tó fààyè gba kíkọ́ ibùdókọ̀ ojú omi sí agbègbè Ìlàjẹ. Ó ní ìgbésẹ̀ táwọn gbọ́ pé àwọn ọ̀bàyéjẹ́ kan ń gbé lọ́wọ́ láti yọ Ayédàtiwá tí í ṣe igbákejì gómìnà kúrò nípò ń kọ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo tó nírònú lóminú. Èyí ló ní ó farahàn gbangba pẹ̀lú bí olórí àwọn aṣòfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn Ọládìjí Ọlámídé ṣe mọ̀ọ́mọ̀ kọ̀ láti dárúkọ igbákejì gómìnà nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin. Ó ní ohun tó túmọ̀ sí ni pé ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ yọ ọwọ́ kílàńkó àwọn èèyàn Ìlàjẹ kúrò nínú ètò òṣèlú ìpínlẹ̀ Ondo tí àwọn ọlọ̀tẹ̀ ọ̀hún bá sì ń tẹ̀síwájú láti máa yẹ̀yẹ́ igbákejì gómìnà gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ajídìbò ní àwọn ń gbàdúrà kíkankíkan kí Ọlọ́run tètè fún Akeredolu lálàáfíà kí ohun gbogbo lè padà bọ̀ sípò nípínlẹ̀ Ondo. Láti ọ̀sẹ̀ kan sẹ́yìn ní ọ̀kan òjọ̀kan awuyewuye ti ń wáyé lórí ètò ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ondo látàrí ara gómìnà Akeredolu tí kò yá. Ohun tọ́pọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún sì ń sọ ni pé kò sí èèwọ̀ nínú ọ̀rọ̀ àìsàn tó ń bá Akeredolu fínra níwọ̀n ìgbà tó jẹ́ pé èèyàn ẹlẹ́ran ara ni. Ohun táwọn èèyàn ń bu ẹnu àtẹ́lù ni ìwà gómìnà ọ̀hún bó ṣe kọ̀ láti fa èèkù ìṣàkóso ìpínlẹ̀ náà lé igbákejì rẹ̀ ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayédàtiwá lọ́wọ́. Ìbẹ̀rẹ̀ oṣù kẹrin ọdún yìí ni arákùnrin kọ lẹ́tà sí olórí ilé ìgbìmọ̀ aṣòfin Ondo pé òun lọ fún ìsinmi ọlọ́jọ́ 15 ọdọọdún òun èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 3 sí ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2023 yìí. Gómìnà ọ̀hún sọ sínú lẹ́tà náà pé òun ti fa ètò ìṣàkóso ìjọba rẹ̀ lé ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayédàtiwá tí í ṣe igbákejì òun lọ́wọ́, ẹni tí yóò jẹ́ adelé gómìnà títí tí òun yóò fi padà dé. Bó ṣe kù díẹ̀ kí àsìkò ìsinmi náà parí ni àkẹ́tì tún sáré kọ lẹ́tà míì nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Richard Ọlátúndé tó sì ní òun sún ọjọ́ tó yẹ kí òun wá wọṣẹ́ padà síwájú látàrí ọlúdé ọjọ́ 2 tíjọba àpapọ̀ kéde rẹ̀ fún ìtúnu ààwẹ̀. Nínú lẹ́tà tí Ọlátúndé kọ lórúkọ ọ̀gá rẹ̀ náà ló ti ní ọjọ́ 1 oṣù karùn-ún ni yóò padà sẹ́nu iṣẹ́ dípò ọjọ́ 25 oṣù kẹrin. Aláròyé gbọ́ pé arákùnrin sáré yọjú láàrin ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù karùn-ún lóòótọ́, àmọ́ kò farahàn níta gbangba ju ẹ̀ẹ̀kan péré lọ táwọn èèyàn kò tún fi rí i kó jáde mọ́. Bẹ́ẹ̀ ni kò sì fa èèkù idà ìṣàkóso lé igbákejì rẹ̀ lọ́wọ́ kó tó dipò lọ. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.